tí ẹ bá wo ibi tá a wà yìí mọ́ṣáláṣí rẹ̀ mọ́ṣáláṣí ni ibi Madinatul Ilimi Central Mosque ibi tá a wà yìí mọ́ṣáláṣí ni bíbá yìí Madinatul Ilimi Central Mosque àwọn ìyá wa tẹ́ dúró yìí ẹlẹ́hàá ni wọ́n àwọn ẹlẹ́hàá ni wọ́n ẹ wá wo sísà mi tí wọ́n dúró yìí orúkọ sísà mi ni sísà Ọlọ́ládé tẹ́ bá wò dáadáa she is a Christian tó ń bẹ̀ yẹn she is a Christian àwa ń ṣe program lórí rédíò ẹja lọlé kéwú lórúkọ ètò yẹn àwọn èèyàn ń pè wọlé a fi ètò yẹn distinguish between religion and humanity àfijáwò yẹn mọ wípé ẹ̀sìn nìkan ni ò dà wá pọ̀ àjọṣepọ̀ dáadáa lè dà wá pọ̀ Christian ni tó bá lọ church ẹ̀ kò lè ní kí n ká lọ tó bá fẹ́ kí n tẹ̀lé òun lọ church kò ní force mi yóò ṣàlàyé ìdí tí mo fi gbọ́dọ̀ tẹ̀lé òun lọ church ni èmi náà Muslim ni mí tí bá fẹ́ kọ́ká lọ sí mosque kó wá máa kírun mi ì gbọ́dọ̀ force ẹ̀ mi ì gbọ́dọ̀ fi wàhálà kẹ̀kẹ́ bá o gbọ́dọ̀ jẹ́ pé torí pé ó ní problem kí wá capitalize lórí problem yẹn wípé àti kó gba ẹ̀sìn kí n tó bá solve ẹ̀ kò ní problem o mò ń sọ ni o àfijáwò yẹn ó mọ the difference between religion and humanity lórí ètò yẹn wá ní káwọn Christian máa pè wọlé nígbà táwọn Muslim pè wọlé a fún ọ lẹ́bùn èmi kọ́ mo ní tí mò ń há fún ọ àwọn èèyàn fún mi o wọ́n á ní ẹ̀yin Christian náà pè wọlé torí pé àwọn Christian máa ń pè wọlé lórí ètò yẹn a dẹ̀ fáwọn Christian ní ẹ̀bùn màmá kan wá pè màmá tẹ́ pè yìí wọ́n láwọn ní àdánwò ojú àtọ́sírí wọn kú sí bí àrẹ̀dákọ̀ wọn wá ní àná ni wọ́n pè wọlé lórí ètò tá a lọ ṣe lánàá a ní ká evaluate program wa so far wọ́n wá pè wọlé Muslim ni wọ́n wá ní àwọn tí ń tà láti pè wọlé àwọn tá a ní ká fún ní nǹkan opó àwọn orí ẹ̀rọ ọlọ́run tẹ́lẹ̀ ní ká fún àwọn opó ní gàrí kóńgò 5 àti 5,000 mọ̀mọ́ àìsí wá fún gbogbo àwọn opó ní nǹkan tán wọ́n ní àwọn ládánwò ojú ni àwọn dẹ̀ ń pè wọlé kò wọlé ni ok ọlọ́run kàdárí ẹ̀mí mi pé ok mama á fún ní 10,000 naira kóńgò ráìsì kóńgò gàrí 5 á fún yín lẹ́nìkan náà bá tún sọ nínú studio yẹn fún mi pé òun fún ẹ ní kóńgò ráìsì 3 ṣé gbogbo tá a wí ó kéré ṣùgbọ́n kò kéré ẹni tó bá lè yọ 1 naira jáde nínú tọ́lọ̀ ń ṣe fóun tó fi ṣe humanity fún ọmọ ẹnì kejì láì retí nǹkan kan padà lọ́dọ̀ rẹ̀ nǹkan yẹn ò kéré o sísà mi yìí òun ló wá ń bá màmá tẹ nọ́mbà ó wá ní Christian lóhun àwa ní kó wá gbà lónìí kó wá bá màmá gba owó àti oúnjẹ wọn ó wá pè mí lórí fóònù ó ní ṣéwù àfà Christian lóhun omi náà Christian máa bọ̀ àní pọ́blẹ́mù pẹ̀lú ẹ̀ ó ní sùtánà ló ń wọ̀ o mímí òun ti church bọ̀ ni ó ní sùtánà ló ń wọ̀ o ṣé kò lọ bọ̀ àbí báwo mo ní má bọ̀ sùtánà rẹ̀ ẹ bá sọ ẹ̀sìn tí ẹni ní máa wọ̀ bò ó wá débí Sister Ọlọ́ládé ìgbà tí ó débí kí n tó ṣe fídíò yìí mo gbàyọ̀ǹda lọ́dọ̀ rẹ pé so fẹ́ bẹ́ẹ̀ àbí mi gbàyọ̀ǹda torí pé kì í sóun ló bá rẹ̀ lọ́wọ́ wa o òun kọ́ ló bá rẹ̀ lọ́wọ́ wa o ó wá bá mùsùlùmí gbà afẹ́kẹ́yìn yìí ó mọ tó ń jẹ́ coexistence of what religion tolerance táwọn ẹbí gbé wa gẹ́gẹ́ nìyẹn Islam ò sọ pé ẹyọgi ti Kírísítẹ́nì ẹyọgi tẹlẹ́bọ Islam ò sọ bẹ́ẹ̀ o gbogbo ẹ̀yin tẹ́ ń ba Islam ló kọjẹ́ this is my sister in tribe Yorùbá ni mi she is my sister in tribe Nàìjíríà ni mi in that aspect as well she is my sister Islam sọ wípé bó ṣe múra yìí tó gbó kan bá ń lè bọ̀ mo gbọ́dọ̀ gbàálẹ̀ láì fún ní condition pé sóòjọ́ ìwà sóòsè Islam kí n tó gbàálẹ̀ ìyẹn ni ó fà á ìgbà tí ó débí ṣe dáadáa àjọ sọ̀rọ̀ ẹ̀rù ọba òní mọ́ṣáláṣí ló wà yìí oúnjẹ kò tiẹ̀ ṣé o fílà tó àbó fílà tó wọn náà wàá bá a sọ fáwọn kírísítẹ́nì yín tí wọ́n máa sọ pé ìyìn lè ràn ọ́ lọ́wọ́ àfi tí wọ́n bá lè gba Jésù sáyé rẹ ẹni tó lọ ń bá wọn sí kán rẹ̀ lọ́wọ́ tó bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn fún wa nísìn mo ní kó pè mí sí Christianity sọ̀dí tí mo gbọ́dọ̀ di Christian fún mi láìsí wàhálà èmi ń pe òun sí Islam nísìn pé lọ ronú sí Islam o mo dẹ̀ sọ pé mọ́wùlẹ̀ dára ẹ láàmú lọ search ẹ̀sìn
lọ sáàchì lọ ṣe Google so kọ́ lọ́wọ́ ṣàánú wa ọ̀rọ̀ wo ni wọ́n náà ní sọ fún àwọn èèyàn ká tó pírẹsẹ́ǹtì. mi ní ọ̀rọ̀ púpọ̀ láti sọ ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ sọ ni pé we are one. Ìgbà tí mo dé ilé wọ́n ní kí wọ́n bá wọn gba ẹrù. She was actually telling me that she told me that Ọlọ́ládé ṣé o need láti bọ́ sùtánà. Before we left the house she was saying mú aṣọ lọ́wọ́ mo ní rárá ibi bí yìí máa dé pẹ̀lú sùtánà mi ni mo mọ̀ pé èèyàn ni wọ́n ẹlẹ́ran ara ni wọ́n kò ṣe gbogbo mùsùlùmí ló ní ìwà búburú máa dé pẹ̀lú sùtánà mi bí mo dẹ̀ ṣe dé mo pè wọ́n mo ní ẹjọ́ sá sùtánà ni mò ń wọ̀ bọ̀ mo ní sùtánà àṣẹlẹ̀ mi ìdẹ̀wọ̀ bàtà wọ́n dẹ̀ nínú problem kí n máa bọ̀ ẹjọ́ kò ṣe gbogbo mùsùlùmí ni èèyàn búburú kò dẹ̀ ṣe gbogbo kìrìsìtẹ́nì lèèyàn búburú pẹ̀lú ìdí tó pé mi ìdínà ẹ̀sìn mi wọ́n gbà mí tọwọ́ tẹsẹ̀ àwọn alájà tó wà níbí kan wọ́n gbà mí tọwọ́ tẹsẹ̀ gbogbo wa la rẹ́rìn ẹjọ́ ẹyọ kan ni wá tẹ́ bá rí ẹ̀yin christian ẹgbẹ́ mi ẹjọ́ nítorí Ọlọ́run tẹ́ bá rí mùsùlùmí tó wà nínú wàhálà tẹ́ bá ní ìrànwọ́ láti ṣe fún ẹ ṣe fún ó dẹ̀ ń gbàdúrà kọ́kọ́ Ọlọ́run gbé mi náà gòkè àti christian àti muslim kí n lè ṣe ìrànlọ́wọ́ fún wọn. ẹ ṣe sá. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run so chairman wa ẹ bá pírẹsẹ́ǹtì oúnjẹ yìí fún sísá wa Ọlọ́ládé kọlọ́ba gbé fún màmá wa yẹn màmá yẹn ní àdánwò ojú so ẹni tó yẹ kéèyàn náà lọ́wọ́ ni màmá yẹn gbogbo ẹni tọ́lọ́run bá rán sí wa mo dẹ̀ ti sọ fún sísá Ọlọ́ládé náà wípé èmi mo mọ òfin ẹ̀sìn mo mọ òfin ayé o kàn lè gbé ọmọ ọlọ́mọ sí kámẹ́rà láì bí léèrè àkọ́kọ́ náà kò ní problem kò bá problem wá dọ̀ mí o kò gbé problem kankan wá dọ̀ mí o intermediary ló jẹ́ láàrin àwa àti màmá yẹn o so mo dẹ̀ sọ fún ó fìlà tó ní problem lè jáde àbálẹ̀ jáde mo tẹ̀ tó pa àwọn orin kẹgẹ fún ẹgẹ torí pé Baptist school èmi lọ gbogbo orin àwọn kírísítẹ́nì ní ọkọ̀ wa ń gbà náà wọ́n ní ká díjú wọ́n ní ká mọ̀ pé mí ní Jésù fẹ́ mi yéye gbogbo ẹ̀ láàmú so ẹ̀sìn ìsìláàmù tiwa o ní ti jẹ́ ìsìláàmù ó ní peace àlàáfíà ìyìn sọ pé mùsùlùmí tí ò le ìyìn sọ pé kò sí o bẹ́ẹ̀ ni kírísítẹ́nì tó le náà wà bẹ́ẹ̀ lẹ́lẹ́bọ tó náà lè wà ìwà ẹlòmíì wulẹ̀ burú ṣùgbọ́n téèyàn bá jẹ́ mùsùlùmí gidi ẹ̀sìn ìsìláàmù máa tún ìwà búburú ṣe lára rẹ̀ sí ìwà gidi ni so kọ́lọ̀ ń bá wa dúpẹ́ fún ok. ẹjọ́ mẹ́jọ sá o nítorí a ní àwọn míì tó máa interpret ọ̀rọ̀ síbò mi wọn ò ní kí wọ́n á join Islam wọn ò fọ́ọ̀sì mi o mo wá báyọ̀ gba nǹkan ní o bẹ́ẹ̀ ni wọn ò fọ́ọ̀sì mi o ọmọ Celestial ni mi o Celestial Church of Christ ẹ ṣé o. ọ̀yà chairman ìyá wa àmìrà wa rèé ṣe láwọn eléyà àti àtẹ̀wò yìí they are all okay o wọ́n gbélé fọlọ́run program la fẹ́ ṣe o sábà lórí program tí ó bá ń ṣe program yìí gan àgídìgbò nìbá ní kó wá so àwọn ò kì í intimidate èèyàn ẹ̀sìn wa ò intimidate èèyàn ẹ̀sìn wa ò force èèyàn ẹ̀sìn wa kò hurt èèyàn ẹ̀sìn wa kò lábúrú kẹ̀kẹ́ tó ṣe so àdẹ̀ kì í force èèyàn so àmìrà wa rèé bá a present nǹkan ìfún ọjà so interview lè ní pé wọ́n rán wa sí wọn ni kò ń ṣèmi ni mo lówó tá a fi ra eléyìí kò ń ṣèmi mo lówó tá a fi ra eléyìí kò ń ṣèmi mo lówó tó wà ní envelope o ẹni tó rán mi mo jíṣẹ́ o gbogbo yín rí abẹ́ẹ̀ rí bá a present ẹ̀ fún. ẹgbà owó nìyẹn o ẹ ṣe àǹtí Lọ́ládé o ó ń lọ sí ọlọ́wọ́ bá a ṣe o ní nǹkan kan pẹ̀lú ẹ̀ láburú o ọlọ́wọ́ fi sọ̀rọ̀ ẹ̀sùn ẹ̀ délé o thank you very much bye bye.